Yes, tax reform. Òun náà lẹ ti rí yẹn. Ẹ káàbọ̀ sórí ètò Àkàlàmọ̀gbò TV. Ìkànnì alárágbà ìdá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá fún ìṣe wa lórí ìkànnì yìí. Àwọn àjọra wa lójú o. A dúpẹ́ fún Elédùà tó dá wa sí àmì àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ wa níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. A dúpẹ́ fún ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé àkókò tá a wà yìí. Wọ́n bá tó kù náà ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ òun náà láàfi làjà lágbára àṣẹ Elédùà. Mo kí wa lọ́gbọ̀n sàlámọ̀ lè gbogbo ẹ̀yin lẹ́sìn mùsùlùmí àwa lẹ́sìn kìrìsìtẹ́nì mo kí gbogbo wa o agbára àjíǹde Jésù àjíǹde ara yóò máa jẹ́ o gbogbo àwọn lẹ́sìn àbáláyé gbogbo atọ́ àsúre ìwòrìwò fún ìwé a máa jẹ́ o mo kí gbogbo wa gbogbo àwọn lọ́ba lóyè gbogbo àwọn tó fi tọkàntọkàn tó fi ń tẹ̀lé ìrìn àjò yìí tó fi ń bá wa lọ àtàwọn tó ń gbójú síta àtàwọn tó gbójú síta gbogbo ẹ̀yin tẹ́ ń support wa àwọn tẹ́ fẹ́ bẹ̀ wá fún ẹ jọ̀ọ́ ká tó tẹ̀síwájú mo bẹ̀ yín ẹ bá mi subscribe sórí ìkànnì ẹ bá wa subscribe please orí ìdọ̀bálẹ̀ la wà ẹ bá wa subscribe wọ́n ti gbé wa ní ìkànnì tí tẹ́lẹ̀ wọ́n ti gbé lọ a ṣẹ̀ṣẹ̀ open eléyìí ni ẹ bá wa subscribe sí tax reform àbádòfin owó orí òun náà la mú wá fún wa ẹ má jẹ́ ká sọ̀rọ̀ pẹ́ jù bó ṣe jẹ́ nìyẹn ẹ gbọ́ gbogbo bí wọ́n ṣe yànnàná ẹ̀ àbádòfin owó orí ilẹ̀ Nàìjíríà kí Ọlọ́run kó ṣàánú fún wa ṣé mọ̀ gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ wọ́n ní owó orí dídán ni ṣùgbọ́n bí wọ́n ṣe ètò ilẹ̀ Nàìjíríà ni kò gbogbo orílẹ̀-èdè náà ti ń san owó orí òun ló fà tá a fi ń rí ilé ìwòsàn ọ̀fẹ́ gbogbo bá ṣe ń sọ pé ilé ìwòsàn ọ̀fẹ́ lè ní kì í ṣe pé bẹ́ẹ̀ kì í sanwó à ń san ó ní bọ́n ṣe ń yọ ọ́ nínú sálárì wọn á ti yọ ò lè mọ́ lára wọ́n ti yọ gbogbo ẹ̀ wọ́n ti yọ as far you are working ó ti dídán lówó orí ṣé mọ̀ pé ètò kò sétò ní Nàìjíríà everybody ń ṣe nǹkan tó wù ní o lè open business tó wù ẹ́ o lè máa ṣe tó wù ẹ́ gbogbo nǹkan tó wù ẹ́ lówù kó máa ṣe wọ́n lè gbé subsidy sílé ní ó bá dọ̀la wa ni wọ́n yọ kúrò kò yé wa bó rádaràda bí ẹsẹ̀ ya àti bíbá náà ni wọ́n ń ṣe ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ. Àbádòfin àtúntò owó orí ọdún 2024 wọ́n gbówó lé tọ́kí owó ọjà ó wọ́n ǹjẹ́ ó wà lára àwọn tó ti ń pariwo irú ọ̀rọ̀ báyìí kiri nípa àbádòfin àtúntò owó orí ọdún 2024 tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu tó gbé kalẹ̀ tó ti wá fa rògbòdìyàn láàrin ìgboro pàápàá jùlọ láàrin àwọn gómìnà kí ló mọ̀ ń parẹ̀ súnmọ́ mi ní àyín ọ̀rọ̀ lórí owó orí ó ti di fàákàjà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó sì jẹ́ wípé àbádòfin àtúntò owó orí ọdún 2024 tá a mọ̀ sí tax reform ọ̀nà mẹ́rin òun náà ló pín sí ọ̀nà àkọ́kọ́ àbádòfin owó orí orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kejì ó ní àbádòfin gbígbà àti lílo owó orí ní orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹta àbádòfin ìdásílẹ̀ àjọ tí ó mọ̀ mójútó èrè tí orílẹ̀-èdè Nàìjíríà eyín ò ti ń regún sápò ìjọba àpapọ̀ lẹ̀ yìí ìkẹrin òun ni àbádòfin ìdásílẹ̀ ìgbìmọ̀ tí ó mọ̀ rí sí àkójọpọ̀ èèní tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbà wọlé ọ̀nà mẹ́rin òun ló pín sí ẹjẹ́ àfi ẹ̀tẹ́lẹ̀ káyé pàlàpàlàpà fìgbẹ́lẹ̀ fún agbépò èwo ni wọ́n tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èwo ló kàn gbùngbùn tó ní láti mọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ní láti mọ̀ wípé sísan òun náà ní owó orí ṣùgbọ́n àbádòfin àtúntò owó orí ọdún 2024 tí ìjọba àpapọ̀ ìyẹn tó gbé kalẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ọlọ́jà ìwọ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà olókoòwò bó ṣe kún ní kálukú wa ni pé alákọ̀ọ́kọ́ nínú àbádòfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó orí ọdún 2024 òun ló ń là kalẹ̀ fún ẹni tó bá jẹ́ wípé ó níye tó ń pa wọlé láàrin ọdún ó níye tó san gẹ́gẹ́ bí owó orí ìwọ tó jẹ́ wípé ó pa jù bẹ́ẹ̀ lọ ó níye tó san gẹ́gẹ́ bí owó orí lórí àwọn ohun tá à ń kó wọlé bí nǹkan tẹnu jẹ wọn ò ní yọ owó orí lórí àwọn nǹkan wọ̀nyí àwọn wo wá ni ó sanwó orí àwọn wo ni ò ní sanwó orí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìwọ tó jẹ́ wípé nígbà tán bá ṣe àlàkalẹ̀ fún bí àpẹẹrẹ tó o bá ń pa bíi ẹgbẹ̀rún náírà ìyẹn 800,000 naira tán bá ṣe láti oṣù kìíní January títí di oṣù kejìlá December tó bá jẹ́ pé láàrin ọdún kan ẹgbẹ̀rún náírà 800,000 naira òun ló ń pa wọlé
irú ìwọ báyìí ò sí lára àwọn tí ó sanwó orí. ǹjẹ́ ò rí bẹ́ẹ̀? ṣé o wá rí ìwọ tó jẹ́ wípé ò ń pa iye tó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin náírà tàbí bíi 1.5 million naira, mílíọ̀nù kan ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 1.5 million naira, tó bá jẹ́ wípé ò ń parí owó bẹ́ẹ̀ láàrin ọdún kan, ó ní iye tó san gẹ́gẹ́ bí owó orí. Èló ló san? Mò ń bọ̀ ńbẹ̀. ṣé o wá rí ìwọ tó jẹ́ wípé ò ń pa ju mílíọ̀nù 5 náírà lọ láàrin ọdún kan, ó ní iye tí irú ìwọ yìí náà èyún tó san láàrin ọdún kan. ṣé o rí ìwọ tó jẹ́ wípé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin náírà, 800,000 naira, òun ló ń pa láàrin ọdún kan, ó lówó orí tó san. ṣé o wá rí ìwọ tó ń pa ju bẹ́ẹ̀ bí 1.5 million naira àbí ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin náírà ó lé ní 800,000. Iye tó san gẹ́gẹ́ bí owó orí òun náà ní ìdá 15, 15% òun ló san. ṣé o wá rí ìwọ tó jẹ́ wípé àpawọlé owó ẹ̀, ìṣirò ẹ̀ láàrin ọdún kan ó lé ní 2.2 million naira, ó lé ní 5 million naira. Iye tó san gẹ́gẹ́ bí owó orí òun náà ní ìdá 15 tá a mọ̀ sí 25%. Lára àbádòfin àtúntò owó orí, ọ̀rọ̀ tó fẹ́ yanjú òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn olókoòwò kéékèèké, ẹlòmíì sanwó orí fún ìjọba ìbílẹ̀, ẹlòmíì sanwó orí fún ìjọba ìpínlẹ̀, ẹlòmíì sanwó orí fún ìjọba àpapọ̀, ẹlòmíì àwọn ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló ń sanwó fún. ṣùgbọ́n àtúntò àbádòfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó orí ọdún 2024 tí Ààrẹ Bọ́lá Tinubu tó gbé dìde báyìí, ó ń ṣàlàyé, ó ń ṣe àfihàn, ó ń ṣe àtúnṣe wípé o ò nílò láti máa san owó orí sáwọn ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta, pàápàá jùlọ tó bá jẹ́ wípé ó ní iye tó ń rí láàrin ọdún, tó sì jẹ́ pé iye tó ń rí láàrin ọdún kò tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin náírà, 800,000 naira. Irú ọ̀ báyìí ò ní owó orí tó fẹ́ san. Ẹ wá jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ìyálájé, ọ̀dọ̀ àwọn bàbá lọ́jà. Bàbá lọ́jà, irú yín báyìí kò kàn yín, torí wípé ìjọba àpapọ̀ ó ti yọ owó orí kúrò nínú nǹkan tí ẹnu ń jẹ, kúrò nínú afẹ́fẹ́ gáàsì, lọ́nà láti jẹ́ kí ìdẹ̀rùn kó dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí atẹ́gùn ayọ̀ èyàn kó fẹ́ sí àwọn ọmọ ilẹ̀ yìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, kó tó di wípé wọ́n gbé àbádòfin dìde, ó ní bí ìjọba àpapọ̀, ó ní bí wọ́n ṣe pín owó orí ní orílẹ̀-èdè yìí fún ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ àti ìjọba àpapọ̀. Fún ìjọba àpapọ̀, ìdá 15, 50% òun ni. Fún ìjọba ìpínlẹ̀, ìdá 50%, 50%. Ìjọba ìbílẹ̀, ìdá 45, 35% òun ló wà. Ṣùgbọ́n ní báyìí tí wọ́n ti gbé àbádòfin tí wọ́n ti gbé dìde, tó máa fi lè buwọ́lù tó di òfin, àyípadà ti dé bá àwọn ìdá owó orí tí ìjọba àpapọ̀ tí ó mọ̀ pé fún ìpínlẹ̀, ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀. Èló wọ́n fẹ́ pín fún ìjọba ìbílẹ̀ pẹ̀lú òmìnira ìjọba ìbílẹ̀. Iye tí ó mọ̀ kan ìjọba ìbílẹ̀ òun ló sì wà ní ìdá 45, 35%. Iye tí ó mọ̀ kan ìjọba ìpínlẹ̀, ìdá 65, 55%. Iye tí ó mọ̀ kan ìjọba àpapọ̀, ìdá 10, yálà tó wà ní ìdá 15 èyàn tó wà tẹ́lẹ̀. Ṣé wá rí gbogbo nǹkan tí àtúntò owó orí tó ń gbìyànjú láti kó pọ̀, òun ni wípé àwọn tó tó owó orí san ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ò rí bọ́ ń bẹ̀. Àwọn tó jẹ́ wípé wọn ò rí igi ọlàṣẹ́ láwùjọ, wọn ọwọ́ orí ó kù díẹ̀ káàtó fún wọn láwùjọ. Ayọrú àwọn báyìí, ayọ wọn kúrò nínú àwọn tí ó mọ̀ sanwó orí ní orílẹ̀-èdè Nàìjíríà. Lára tí owó orí tó tún fẹ́ yanjú, òun náà ni ti àwọn olówó ńláńláńlá, èyí ò tí ń mọ̀ ń sá láti san owó orí fún ìjọba. Ẹlòmíì, irú àwọn tó bá ní bíi ilé-iṣẹ́ bíi 3, ṣùgbọ́n tó jẹ́ wípé ilé-iṣẹ́ kan ni wọ́n fowókọ rẹ̀ lẹ̀ tí wọ́n sì ń san owó orí. Irú àwọn báyìí, pàkúté ìjọba yóò mú wọn nínú àtúntò owó orí ọdún 2024, èyí tí wọ́n gbé kalẹ̀. Ohun tí wọ́n tún fẹ́ yanjú pẹ̀lú ọ̀rọ̀ àbádòfin owó orí tuntun tọdún 2024, òun náà ni wípé wọ́n ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ ní ìjọba àbílẹ̀, èyí tí ó mọ̀ gba owó orí tí ó mọ̀ pawó wọlé. Lákòótán, bábánbárí rẹ̀ òun náà ni wípé wọ́n fẹ́ rí dájú pé owó orí tí wọ́n ó mọ̀ san náírà, owó ilẹ̀ tí a ní àyín, òun ni wọ́n fi ń san, léyìí tí ó mú kí náírà orílẹ̀-èdè Nàìjíríà kó ráyè jókòó dáadáa, kó sì rí ẹsẹ̀ méjèèjì kó fi tilẹ̀ dáadáa. Yálà tí owó ilẹ̀ wa náírà, èyí tí ó fi mọ̀ ṣe ségesège, tí ó mọ̀ fòkè lónìí, tí ó mọ̀ rábàbà, èyí bó bá dọ̀là. Gbogbo ohun tí àbádòfin owó orí ọdún 2024, èyí tó fẹ́ yanjú lélẹ́yìí, mo lérò pé ó ti tàn mọ́lẹ̀ sí òkùnkùn tó bo ojú rẹ̀. Títí ìgbà tèmi àti yín tá láǹfààní láti mọ̀ pàdé nínú kulu ilé ẹ̀ka sí Zainab, ọmọ bíbí inú Fakunle lórúkọ tèmi ń jẹ́.
àlàáfíà. ẹ ṣeun gan òun lẹgbọn yẹn ẹ gbọ́ gbogbo bí wọ́n ṣe tò ní ìpele ó tiẹ̀ dá tó jẹ́ pé èdè tiwantiwa òun ni wọ́n fi yànnàná ẹ̀ fún wa kó lè yé wa àwa ọmọ kóòtù òjíire. ẹ ti gbọ́ ohun tí arábìnrin yìí sọ. ìyá mi ẹ ní tẹnu gbogbo ọwọ́ ẹ kú ohùn látàtàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa náà tí ẹ bá tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá òun lẹ ti gbọ́ yẹn o. Ọlọ́run á fún yín ṣe o àdúrà tá a gbà fún yín nìyẹn àbí kí lẹ ní ká sọ. àwa náà mọ̀ pé Nàìjíríà ṣé ó lè wọ́ọ̀kì ni ó máa ń jọ bí èpè ni kì í ṣe èpè ó máa ń sàn ní bákanbákan létí nígbà tá a bá ń sọ pé kò lè work but ó máa ń jọ bí ìpè bóyá èèyàn ó ti yé eyín ẹ̀yìn èèyàn mi so kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nítorí pé àwa amòye àwa ti jòkó àti wò àti ronú àníro àròjinlẹ̀ àti ronú jinlẹ̀ àti wo gbogbo ibi tí gbogbo ẹ̀ máa já sí òun ló jẹ́ ká ń sọ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀bi wa bẹ́ẹ̀ ni wọ́n ní òkè ni olójú jíjìn ti máa mẹ́kún ẹ̀sùn ṣé rọ́ ni àbí gbogbo ẹ̀ ṣáá jánà àbá àjánà ẹnu ẹ̀rí gbogbo ẹ̀ ṣe ń lọ lọ́tún lọ́sì. Kẹ́mi Badmus ti sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó sọ wọ́n ní kó lọ gbórí wá kán gé ṣé rọ́ ló pa ni ohun tọ̀rọ̀ bó ṣe máa ń káyàn lára nìyẹn ohun tọ̀rọ̀ máa ń káyàn lára ẹ gbà wá bá ṣe rí ẹ gbà wá bẹ́ẹ̀ ẹ pín máàpù Nàìjíríà ti pín wa the map of Nigeria is already separated kò sí it is not a nation that country is not a nation ẹ má jà ń fìtà ẹ jẹ́ ká ṣe ẹ láàárẹ̀ pín rẹ̀ kó má sí ìtàjẹ̀sílẹ̀ kò sí ọgbọ́n ta lò dá sí ìtàjẹ̀sílẹ̀ ò sí lé ní ṣé kò sí ni everyday náà ń pààyàn ṣé kò ti sí kọ́lọ́n kó ṣàánú fún wa ni mo kí gbogbo wa lógúnlógún ẹ má gbàgbé láti bá mi subscribe please kẹ́dẹ̀ bá wa share ètò káàkiri ẹ bá mi share ẹ bá mi gbé dé kùrùmàṣẹ ẹ gbé dé gbogbo shopping chain ẹ gbé lé gbogbo Mongolia ẹ bá wa pín káàkiri wọ́n sọ fún Àkàlàmàgbò TV òun ló ń fohùn sórí afẹ́fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ o ẹ ṣeun gan àníwá yín tì.